ìlú yìí ló ti di ahoro, ìlú yìí ló ti tú yìí. Bẹ́ẹ̀ àìmọye ìlú ni àwọn aráabí ti tú. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká dìde ká gba ẹ̀tọ́ wa. Ẹ jẹ́ ká dìde ká gba ara wa kúrò nínú iṣẹ́ òṣì ìyà yìí. Ẹ jẹ́ ká dìde, orílẹ̀ ti tó lọ. Ìjáde ẹlẹ́gbẹ̀lẹ́gbẹ̀ 1 million man march tí a fẹ́ jáde, òun ló lè tán gbogbo ìṣòro yìí. Gbogbo àwọn olóṣèlú wọn ní kankan tí wọ́n ní fún wa. Gbogbo wọn ní kankan tí wọ́n ní fún wa. Ṣé la dàbí ẹran orí ìrẹsì tí wọ́n lè máa mú jẹ sẹ́nu nígbà tó bá wù wọ́n. Ẹ jẹ́ ká dìde. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ this is my first time tí màá rí pé kidnapper pọ̀ sí èèyàn kúrò ní. Ọláwálé Ọmọkọrẹ́ ká gbé àwọn aláṣẹ wa wọlé ká bẹ̀rẹ̀ ìjọba wa láàrin ara wa. Ilé ti tó lọ. Eléyìí kì í ṣe nǹkan tá a lè faradà mọ́, ó ti pọ̀ jù. Dẹ̀sẹ̀ ọwọ́ oníire Kwara State gbàtà ń bọ̀ àgbà òró jáde sí gbogbo gbogbo yẹn lágbà. Gbogbo ìlú ti jáde tán o. Ìlú ti jáde o, ìlú wọn ti tú jáde lọ. Nobody dey again. Àfi ewúrẹ́. Ewúrẹ́ nìkan ló wà o. Ewúrẹ́. Kò sẹ́nibọ́dì tó wà ń lu mọ́ o. Àfàwà ọlọ́pàá làwa take over ń bí wa. Ó rí. Nobody dey for town again o. Okay, ọwọ́ oníire. Àbí? Àṣẹ ọwọ́ oníire. Màá fẹ́ fi Bídèmí ṣe yẹ̀yẹ́. Ọwọ́ oníire o. Ọlọ́pàá làwa take over ń bí. Ọwọ́ oníire. Kwara State. Nobody dey in the town again o. Wo, this is ọwọ́ oníire palace. Ẹ̀wọ̀ palace ọwọ́ oníire o. Ọwọ́ oníire. Kò sẹ́nibọ́dì tó wà ń lu o. Ẹ̀dùn wà. Ọlọ́pàá nìkan ló wá síbí o. Bí la patrol wá sí o. Wo, ọwọ́ oníire. Ọwọ́ oníire Kwara State. Well done. Aguda. Okay, you dey snap. Solution. Anybody to want to know. Nobody dey town again. Me Glory, this is my first time. Ọwọ́ oníire. Hey.